لله رب العالمين والصلاة والسلام على رسول الأمين الله عليه وسلم. olóòrùn ayé ni máa ń fárífájá àsìkò fààyè ìmọ̀ firálẹ̀ ìmọ̀ lọ́lẹ̀rálẹ̀ ìfilọ́lẹ̀ kò sí mọ́ ṣùgbọ́n bó tilẹ̀ wù kọjọ́ lọ tó ìwọ̀nba oòrùn tí ń bẹ lókè yìí tá a bá sásọ ń bẹ̀ ó lè gbẹ́. khairul kalam man qalla wa dalla ó ń ṣe ọlọ́run ní ohun tó dáa jù nínú ọ̀rọ̀ òun ni kó mọ níwọ̀n kó sì ṣàǹfààní. ká gbára wa láyè ká gbára wa lásìkò ká rojọ́ ká ṣàròyé ká ṣàwàdà ìyẹn kọ́ ló ṣàǹfààní tó bá jẹ́ pé díẹ̀ náà ni kí kálukú ó sì pé mo dúpẹ́ fọlọ́run jọ tí mo lọ bí báyìí mo rẹ́ kọ́kọ́ àdúrà mi sì gbà ẹni ó bá gbọ́ lọ́hùn tóbi ọlọ́run ó ṣe gbogbo ẹ̀ fún lónìí. Allahu akbar. Olúwa wọlé wípé ipò gíga náà lọ́ọ́ mọ bẹ o ní fọjọ́ kan wálẹ̀ rí pé speedometer ọlọ́run wálẹ̀ lónìí o kò ní ṣẹlẹ̀ ọmọ bẹ níbi gíga Allahu akbar min kulli kabiri gíga kan wà ní ga títí kọ́ pé ọ̀gá tọ́lọ́run dépò pé ọ̀gá jọlọ́run lọ ọmọ bẹ ní gíga lọ́sàn-án ìwọ ọlọ́run ọmọ bẹ ní gíga lóru ìwọ ọlọ́run ọmọ bẹ lẹ́ni ọ̀gá jù nígbà gbogbo láyé àti lọ́run tí wọn náà bá fẹ́ kọ́ lọ́run ó gbé ọ̀gá dáadáa ẹ pé Allahu akbar. Allahu akbar. táwọn èyí ọba ti wọ̀nyí lára púpọ̀ jù ẹ tún gbé títóbi fún ọlọ́run. Allahu akbar. ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run kọ́ máa bá aṣíwájú jùlọ anabi wa Muhammad èèyàn kì í yóò bọ́ anabi kọ́ máa gbà ládàá ládàá àti làádà tí ń bẹ níbi kéèyàn ọ̀sà sàlátù ọlọ́mọ́sà pé kọ́ kárí wa. Àmín. mo gbé kíkí látòrí bàbá imam tọ́lọ̀ ń fi ṣaṣojú gbogbo wa tó sì fi wọ́n ṣe olórí àgbà dáadáa ní náà ló jẹ́ darapọ̀ máa wà á tẹ́ ẹ bí tá a jẹ́ ọmọ fún yín dí olùgbàyé da náà lẹ torí ẹ̀ lẹ jókòó ẹni mi ni gbogbo yín bàbá mi ni gbogbo yín láyé ìjú rógò gbogbo yín tẹ́ mọ̀ mí tí mo mọ̀ ẹ̀yin náà lẹ jókòó yìí mo dúpẹ́ àmì ọlọ́run jọ́nà kékeré báyìí èmi náà ní lónìí o màá máa bẹ ọbẹ̀ ní bẹ́sù o ẹni yóò tó bá gbọ́jà kalẹ̀ tọ́ta òní tó pàtẹ́ mi mo dúpẹ́ àtọ́dún tí gbogbo yín ti mọ̀ mí o láti ìjú rógò fágbà káàkiri ọjà ọ̀tán lérí gbáhùn. Aláàjì Jamiu àmì ọlọ́run ló kọ́ mi ẹni tí ó bá mọ̀ mí kó jáde kó wá wò mí. Allahu alaykum. ọlọ́run ọba tá à ń sìn àlèwá sẹ́hùn lọ́lọ́run àyè gbà. orúkọ amọ̀ọ́rọ́ ni ẹ wá orúkọ tó bá da ẹ jẹ tó bá sọ ilé yìí tí ọ̀dánù ọkọ̀ tẹ bá mọ̀ túmọ̀ rẹ̀ tún súná ara yín pa. àmọ́ àgbà kọ́mọkéwù. Allahu akbar. Allahu akbar. kíkálukú ọlọ́ọ̀rọ̀ kíkálukú ọlọ́ọ̀ tó sí ọwọ́ ẹ̀ ṣe kíkálukú wò pé mo mọ̀ tó sùn lónìí mo jí ṣé opportunity ni fún mi àbí disaster. àṣẹ tá a bá sùn tá a jí ṣé oore lọ́jẹ́ fún wa ni àbá bá mọ̀ pé kí ló dé tá a jí kí ló tilẹ̀ ṣúbà wa ṣé ká lè dunnú ni àbí ká lè kọminú pé tá a bá mérí bọ́m̀bì pé ẹnìkan ọ̀mọ̀ wá sọ́lọ̀ wọn ọ̀mọ̀ wá tá a bá escape débi wípé ìtọ́ ló ń tu ṣùgbọ́n ẹ̀jẹ̀ níbẹ̀ nínú rẹ tára yóò sì mọ̀ ọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ dùn wọ́n sì gbàlù wọn jó wọn náà ló sì ń ṣe wọn lọ́sẹ̀ àní gbogbo ẹ̀ṣẹ̀ wọn ò rí ọ léèyàn bí sọ́lọ̀ wọn ọ̀mọ́. arákùnrin kan bẹnu àwọn Bani Israila. Alayhi salatu wassalam. àwọn ànábì wà tí wọ́n jáde nínú àwọn Bani Israila ọlọ́mọṣà bá kẹ́ ogun wọn àwọn ìlọsàdúrà fún arákùnrin kan wà ń bẹ ní ọmọ Israẹli mo fẹ́ kẹ́ dihun tá à ń sọ yìí mú lónìí kí gbogbo owó fi wójú rẹ Ọlọ́run lẹ̀kùn àánú Ọlọ́run etí àìní tìjú lọ́sọ wá di ẹlẹ́sẹ̀ ká máa fọwọ́ ẹ̀gbá yá àìní tìjú. Mubutala bisi. ẹ máa wo ayé ìgbà kan àwọn onífíìmù ìtìjú ń bẹ láyé ńjọ́ náà débi pé tí wọ́n bá fíìmù débi sítórì ẹnìkan àtẹnìkan fẹ́ bára wọn sùn
ẹ mọ̀ wò lọ báyìí wọ́n kàn pé wọ́n wọnú yàrá yọ kàn dúdú ni ìtìjú ní bẹ́jọ́ náà kì í ṣe wípé kò sí capacity láti fi ṣe o ẹ̀yin onítíátà ẹ sì kọ́kọ́ bá wa yọ ìtìjú kú o fètètè báyìí lónítíátà ń fi àtọmú àtìdí hàn wá. 18 rated movie Abosi ni ẹ̀yin kàn fẹ́ máa fi yọra yín pé àti sọ pé ní tí wọ́n bá wọ 18 ní kó wò láàrin èmi àti yín ṣé ìwòkuwò tiẹ̀ kódà ṣé ìwòkuwò tọ́ fún ọmọ 80 kan ká má ti sọ 18. bẹ́ẹ̀ à ń wá ọ̀nà àbáyọ níjọ́ náà a mọ̀ wọ́n pé wọ́n lókà wọn ò lókà ìtìjú tí ń bẹ̀ yẹn ló jẹ́ kí gbogbo owó yàn níjọ́ náà. mélòó nínú ẹ̀yin tẹ́ ẹ jókòó gbogbo wa yìí mélòó nínú wa làwọn ọmọ táwa bí lónìí gbọ́n tó àwa kálukọ́ lọ wo rẹ̀ ọmọ rẹ̀ ṣe kan wọn náà kan wò pé ayé ti da ayé kínní nígbà táwa fi ń bẹ bí irú wọn ọkàn kun stẹ́ẹ̀pù láti òkè ló sì ti ń mí báyìí àwa nígbà yẹn láti oṣù òdìdí àná pàjá làwọn máa ń rìn ìwọ gan ọ wà proud ń tọ́ sọ ọ wá wo ọmọ rẹ pé ọlọ́fọ̀ ọ̀rọ̀ lélẹ́yìí. gbogbo ohun táwa ní as discipline jọ náà tí wọ́n ń pè ní civilization lónìí tí gbogbo ẹ̀ fi ń bàjẹ́ yìí tá a bá lọ kọ́ ọmọ ara wa bá sọ ká túnra wa ṣe yóò ní àwọn ọmọ yín láti máa kí yín láàárọ̀ mọ́ pé dádì ẹ̀ káàárọ̀ o ọ̀làjú ń bọ̀ díẹ̀díẹ̀ ní kíkí do I need to greet you? It's nothing. àìnítìjú anabi Muhammad sallallahu alaihi wasallam ó ṣe Ọlọ́run ní gbogbo ẹni tí ọba yìí ti lè ní ìtìjú mọ́ tí aṣọ ìtìjú bá ti lè ya lára ẹnikẹ́ni fọfọ alimashit máa ṣe ohun tó bá wù ọ́ lọ lókù kò tó bá ti ní ìtìjú kò ní ìtìjú yẹ kò ní ìtìjú bàbá ẹ kò ní ìtìjú ara ilé kò ní ìtìjú ara àdúgbò kò ní ìtìjú pé àìdákọ̀ ẹgbàá mi ẹ má fẹjọ́ mi sùn bọ̀rọ̀ kìíní ẹ má fẹjọ́ mi sọ àfà láre ẹ má fẹjọ́ mi sọ àmọ́ tí ọba yìí ti lè sí yẹn mọ́ fún ẹ̀dá kò sí ohun tó kù tí ó lè ṣe wal aya la yati illa bi khair ó sì Ọlọ́run ní èèyàn kan ò ní ní tìjú nísìn kó a sọ pé ìtìjú tóun ní ló jẹ́ tòun ó bàjẹ́ ò ní jẹ́ onítìjú kí tí ó bàjẹ́ gbogbo ilẹ̀ jókòó yìí kí là ń torí ẹ̀ pé gbó nígbó ṣèbí torí pé wọ́n yẹ mú nítòsí ni ìgbó tí kálukú ń fà yẹn ohun tó fi ń pè é nígbó ni wípé ẹni tí ó bá mú níjọ́ náà wọn ò ní fọlọ́pàá mú o bẹ̀ torí ìtìjú yóò wá wọ inú igbó lọ yóò lọ fà á tí bá wà ń bọ̀ ó kébọlẹ̀ lọ yóò pé òun lọ fà igbó lórí national tv nísìnyí là ń wò ó níbi táwọn ọmọ kéékèèké tó wà ọmọdé. rajulun fi bani Israila. ẹ dákun ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká ọ̀rọ̀ Ọlọ́run ìṣeré ẹ jẹ́ kẹ́mi wa ó sí lónìí tí wọ́n bá tiẹ̀ ti dàgbà débi ìbàjẹ́ yẹn èyí tẹ́ fi máa ṣe lójú ọmọdé ẹ dákun ẹ kọ́ọ̀bù ẹ̀ torí pé ohun tí ọmọdé bẹ́ẹ̀ ti kékeré mọ̀ ó ń ṣe Ọlọ́run lọ́dà bí ìlàtẹ̀ ìyà sórí àpáta ni kò ní parẹ́ báwọn ọmọ yín bá bá ìbákúbà lọ́wọ́ yín wọ́n multiply ẹ̀ wọ́n fi tiwọn kún yóò wá máa dùn ẹ̀yin náà pé lóòótọ́ ẹ̀yin náà burú bẹ̀ tí ẹ̀yin ò burú tó yìí lóòótọ́ ẹ̀yin náà ṣe nǹkan báyìí ẹ tiẹ̀ pàdé mọ́ fáwọn ọmọ kéékèèké tọpọlọ wọn ò fi débi àwọn kan ẹ má jẹ́ wọn rí àwọn kan míì tẹ́yin náà ń ṣe tí ò dáa wọn àgbẹ̀ junior bá mi mú goldberg méjì mẹ́ ọmọ 11 years lọ wá rán wọn fíríjì pé ọlọ mọ tiwa fún wọn lọ wá gbé ọlọ mú kọ́ọ̀pù táwọn àlejò ó fi mu wáìnì alcoholic one kò yẹ kó rí bẹ́ẹ̀ tábàsì tó lọ báyẹn àwọn tó bí àwa ò le tó yìí tẹ́ èmi àti yín fi le tó báyìí báwa ṣe wá rí yìí tá a bá wá fi sùúrù tó àwọn ọmọ tiwa wọ́n wọ upgrade o ìtìjú yẹn ká ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí òfin rẹ̀ gẹ́gẹ́ bí ìlànà pé ọmọ ìyá wa ń sọjọ́ bí lónìí nínú Ramadan adébí láti wá fọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa